àbí Lámídì Aríyìíbí Àkànjí Adédìbú ní ọjọ́ 24 oṣù kẹwàá ọdún 1927 ní ọjà ọba nínú ìdílé Adédùntán tí wọ́n sì jẹ́ olóyè ti Olúpòyí ní ìlú Ìbàdàn. Adédìbú gba orúkọ yìí láti ọ̀dọ̀ ẹ̀gbọ́n ìyá tó bí nígbà èwe rẹ̀. Adédìbú lọ sí ilé ìwé tí a mọ̀ sí Màpó Elementary School àti Ìbàdàn Boys High School ní ìlú Ìbàdàn. Lẹ́yìn eléyìí ni ó darapọ̀ mọ́ ìjọba nídìí ètò oúnjẹ ilé tí a mọ̀ sí Government Catering Service ní ọdún 1940s kó tó di wípé ó dá tiẹ̀ sílẹ̀. Nígbà tó di ọdún 1950s, Adédìbú darapọ̀ mọ́ òṣèlú ṣíṣe. Nígbà yìí sì ni ó ti bẹ̀rẹ̀ sí ní ṣe òṣèlú tí òṣèlú ẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ sì ń lapa. Adédìbú jẹ́ ọmọ ẹgbẹ́ Ìbàdàn People's Party. Lẹ́yìn náà ni ó darapọ̀ mọ́ ẹgbẹ́ Action Group lábẹ́ Chief Ọbáfẹ́mi Awólọ́wọ̀. Lásìkò òmìnira ẹlẹ́ẹ̀kejì, Adédìbú darapọ̀ mọ́ ẹgbẹ́ tí a mọ̀ sí National Party of Nigeria lábẹ́ Àdìsá Akínlóye àti Richard Akínjídé, tí ó sì lapa nínú òṣèlú tí kò sì sí ẹnikẹ́ni tí ó lè fọwọ́ rọ́ sẹ́yìn nídìí òṣèlú. Adédìbú kópa ribiribi lásìkò ìjọba ológun ti Ibrahim Babangida láti gbé ìjọba kalẹ̀ fún àwọn olóṣèlú, tí Adédìbú sì ṣiṣẹ́ fún ẹgbẹ́ SDP tí a mọ̀ sí Social Democratic Party pẹ̀lú àwọn olóṣèlú bíi tiẹ̀ bíi Baba Gana Kingibe, Atiku Abubakar àti Abdullahi Aliyu Sulaiman, láti ṣiṣẹ́ fún General Shehu Musa Yar'Adua fún ipò ààrẹ. Ṣíṣe òṣèlú Adédìbú ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ó jẹ́ eléyìí tó yàtọ̀ pátápátá, tí ó jẹ́ wípé òṣèlú Adédìbú pẹ̀lú àwọn ọmọ tí ó kó mọ́ra ó máa ń fa wàhálà tàbí ìjàngbọ̀n ní ìpínlẹ̀ Ọ̀yọ́, tó jẹ́ wípé ẹni tí ó bá kọ̀ tí kò bá ṣe ohun tí Adédìbú ń fẹ́, ó ṣeéṣe kí onítọ̀hún kó má rí ipò tí ó bá ń fẹ́ dùṣe, tàbí kí wọ́n kàn tiẹ̀ dá wàhálà kalẹ̀ látàrí àwọn tí wọ́n jọ ń figagbága nídìí ọ̀rọ̀ òṣèlú eléyìí tí a mọ̀ sí opposition party, tó fi mú Adédìbú sọ wípé kò sí ẹnikẹ́ni ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó lè di ipò kankan mú ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láì ṣe wípé onítọ̀hún bá gba àṣẹ lọ́wọ́ òun, tí àwọn ènìyàn sì mọ̀ gẹ́gẹ́ bí alágbára nídìí ọ̀rọ̀ òṣèlú ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Láyé ìjọba Sani Abacha, Adédìbú kópa nínú ìṣèjọba náà, tí àwọn ẹmẹ̀wà rẹ̀ rí gẹ́gẹ́ bí ẹni tí ó lè yọ Abíọ́lá jáde látàrí àjọṣepọ̀ tó wà láàrin Adédìbú àti Sani Abacha. Adédìbú ṣèlérí pé òun ó gbìyànjú láti sa ipá òun, bẹ́ẹ̀ ló tún ṣe àdéhùn pẹ̀lú Àríṣekọ́lá Àlàó, ẹni tí òun náà ń gbìyànjú
láti rí wípé Abíọ́lá jáde kúrò ní àhámọ́ ìjọba. Lásìkò òṣèlú ní ọdún 2003, Adédìbú ṣe àtìlẹ́yìn fún Rasheed Ládọjà níbi ètò gómìnà eléyìí tó wáyé ní ọdún 2003 tí Ládọjà sì wọlé gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Láìpẹ́ nígbà tó di ọdún 2004, rògbòdìyàn bẹ́ sílẹ̀ láàrin Adédìbú àti Ládọjà. Èyí sì fa wàhálà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ohun gbogbo sì doríkodò ní ìpínlẹ̀ náà látàrí pé Ládọjà kọ̀ láti fọwọ́ sí àwọn ènìyàn èyí tí Adédìbú fà kalẹ̀ gẹ́gẹ́ bí ipò kọmíṣánná ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn ọmọ ẹgbẹ́ PDP ṣe àtìlẹ́yìn fún Ládọjà tí wọ́n sì kọ̀yìn sí Adédìbú. Bẹ́ẹ̀ ni wọ́n tún fi ẹ̀sùn kàn wípé Adédìbú fẹ́ pín nínú owó ètò ìdáàbòbò èyí tí ìjọba àpapọ̀ fún ìpínlẹ̀ Ọ̀yọ́. Nígbà tó di ọdún 2006, àwọn ìgbìmọ̀ ilé aṣòfin ti ìpínlẹ̀ Ọ̀yọ́ pè fún yíyọ Ládọjà kúrò nípò tí wọ́n sì fi ẹ̀sùn ṣíṣe owó ìlú báṣubàṣu kan Ládọjà. Èyí sì fa yíyọ tí wọ́n yọ Ládọjà kúrò gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Adédìbú jẹ́ ẹni tí kò ní ẹ̀mí ìdáríjì nídìí ọ̀rọ̀ ètò òṣèlú, tí ó sì jẹ́ wípé ó ní agbára nídìí ọ̀rọ̀ ìṣèlú lọ́yọ̀ọ́, tí kò sì sí olóṣèlú ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó lè fọwọ́ pa ìdá rẹ̀ lójú títí tó fi di ọjọ́ 11 oṣù kẹfà ọdún 2008 tí Adédìbú, Lámídì, Àríyìbí, Àkànjí dágbére fún ayé pé ó dìgbà ó ṣe ní ilé ìwòsàn ti yunifásitì eléyìí tó wà ní ìlú Ìbàdàn.